Kí ló tún ń ṣẹlẹ̀ báyìí? Kí ló tún ń ṣẹlẹ̀ sí arákùnrin tí wọ́n ń pè ní Yínká Quadri tó ń ṣe fíìmù Yorùbá? Mo lérò pé púpọ̀ lára yín ṣì rántí arákùnrin tí wọ́n ń pè ní Yínká Quadri tó ń ṣe fíìmù Yorùbá. Kí la tún pè léyìí báyìí o? Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ o. Ọ̀rọ̀ yìí ó ti dòjú sí wa báyìí. Ọ̀rọ̀ yìí ó só síni lẹ́nu, ó tún buyọ̀ sí i. Bẹ́ẹ̀ ni ìṣó rèé kò ṣeé gbé mì, iyọ̀ sì rèé kò ṣeé tú dànù. Kí la máa ṣe sí ọ̀rọ̀ yìí báyìí? Lágbo òṣèré la wà, níbí la ti máa fún yín ní níùsì nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actresses lónìí. Ìròyìn nípa Yínká Quadri òun la mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n ń pè ní Yínká Quadri ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram, níbi tí àwọn èèyàn ti ń gbé rumors wípé ó ṣe aláìsí, ṣùgbọ́n arákùnrin yìí ó ti jáde ó ti sọ̀rọ̀ wípé òun kò ṣe aláìsí o. Ó ní ṣáká lára òun dá, wípé kò sí nǹkan kan tí ó ṣe òun o, wípé gbogbo àwọn oníwèé ìròyìn tí wọ́n ń gbé pé òun kú pé kì í ṣe bẹ́ẹ̀ o. Ó ní kì í ṣe bẹ́ẹ̀, wípé ṣáká lára òun dá, kò sí nǹkan tí ó ṣe òun, kòkòkò lára ọ̀tá ń le. Ẹ̀yin olólùfẹ́ Yínká Quadri, ẹ fi àdúrà kan ránṣẹ́ sí arákùnrin tí wọ́n ń pè ní Yínká Quadri àti ẹ̀yin olólùfẹ́ fíìmù Yorùbá. Ẹ gbìyànjú láti fi àdúrà kan ránṣẹ́ sí arákùnrin yìí. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rè. Ó dìgbà.